tirẹ̀ ìjà olówó kí àwọn bá jà ọ́ ìbejì wọ́n kì í jìnnà ọmọdé ẹ̀ adó ọ̀rọ̀ ìgbà àwọn méjèèjì ló kọ́ lérò adó ọ̀rọ̀ ìgbà àwọn méjèèjì ló kọ́ lérò bóyá sí jù níbo dúró níbo wúre ṣojú bàtà níbo bẹ̀rẹ̀ níbo wúre. Munji TV, showcasing African entertainment. Let's go, my lives, we got to do. Nínú tìrẹ Suleiman náà ó bàbá olóyè Ìbátúndé. Alẹ́ yìí ló hàn mí bàbá sọ́ta. Ọ̀gá wa. Alẹ́ ìjọba lọ́la lẹ́yìn gbogbo lónìí. Bóyá lọ́la lẹ́yìn ní ìyọ̀mí nìkan ò ní mímí. Aláàjì Suleiman Ìbátúndé. Aláàánú kan ètò. Ayédè lábẹ́ omi ọjọ́ bàbá Túndé. Akilẹ̀ tó kilẹ̀ mọ́mọ́ akin tó kilẹ̀ mọ́mọ́ òjò o. Wọ́pẹ̀s worldwide. Atoni General ní èlé gbàgbé Ìbátúndé. Ìdùnnú Fújì Suleiman ló ń kọrin. Èyí tó ní wúrúwúrú tó di yánsá ọlọ́mọdé báwọn kọ́. Wúrúwúrú tó di yánsá ọlọ́mọdé báwọn kọ́. Láti ká aláwọ̀ Suleiman náà ní Ìbátúndé nínú tirẹ̀. Àdìyá tó lórí ọgbà. Ó máa wá kò ní wá. Ó ti wá báyìí. 11 ní tèmi. Bàbá olè yóò yàtọ̀. Àmọ́ gbogbo lọ́wọ́ ọlọ́run gbà. Ọlọ́run nìkan ló lè jẹ́ kó yàtọ̀. Orí báyìí ti bá kórí Akílẹ̀ Suleiman náà ní Ìbátúndé Suleiman náà. Àdìyó. Òun ẹ̀ kì í jura wọn náà ó yàtọ̀. Akílẹ̀ Suleiman náà ìdùnnú. Ó jáde gan. Wọ́n láàánú kan bàbá Túndé. Ó ti bá gan bàbá Túndé. Èyí ti tirẹ̀, ó ti bá gan bàbá rí sí. Ọmọdé ti ń forí rọ̀bọ̀ ní gbòòrò. Tàti ń forí fàbọ̀ ní gbòòrò. Orí tó lù kí lọ́pọ̀ tó rí náà fọ́ yánmáyánmá. Adéèdè ló ń bọ̀ adé. Ọ̀rọ̀ ló bá Light ram 11. Akílẹ̀ Suleiman àwọn tiwa ló ń bẹ níbi nínú àdúgbò ìwà àgbélé Ìtìrẹ Ìjẹ̀ṣà Pápá Àgùdà. Àwa làwọn bẹ níbẹ̀ bàbá Túndé. Àbá àmàwà fógún ọdún ìjọba bá ti dé. Adé náà ni káàbọ̀ nígbà àgbélé ẹkú ilé ìròyìn Ìtìrẹ. Ìdá àdàlà bá ní Akílẹ̀ Suleiman ní Ìbátúndé. Ọjọ́ pé wọ́n Suleiman ní Ìbárísí kò ní kábàámọ̀ kó ṣe pé wọ́n. Àní kábàámọ̀ pàṣẹ wá kọrin. Torí pé níbi àdúgbò yìí, àkábàámọ̀ rí àbíyọ. Ààrẹ múkà sí ìmọ̀ ní ọmọ ọlá. Bó ṣe spẹ́ṣálì, torí pé mo fẹ́ rí ẹ, ló jẹ́ kí n dèrè mi. Wọ́n ti gbọ́ ọdún Suleiman kọrin tí mo ti rárẹ̀ mú gbẹ̀yìn o. Òkè ẹ̀hún ni òjò arékè yìí bá barí sí oníkálukú ń jagun káàkiri. Wọ́n mọ̀ pé lọ́jọ́ ọjọ́ kan a máa pàdé Suleiman ní Ìbátúndé lénìí àti wọ́n pàdé Suleiman pẹ́pẹ́yẹ yóò pọnmọ́. Ẹni bá pọ́n nílé làbá pọ́nlé. Ẹni bá yẹ́bi sí làbá yẹ́ sí. Ẹni bá tójú ẹni ṣe la máa tójú ẹ ṣe. Ọmọ tó bá pọ́n mi lé màá pọ́n lé. Tó bá gbé mi rù
màá gbé ẹrù tó bá kú fún mi màá kú fún ẹ tó bá gbé mi pọ̀n màá gbé ẹ pọ̀n tó bá kó mi jẹ màá kó ẹ jẹ tó bá lá mi màá lá ẹ gan àmọ́ tó bá ṣe bí olóṣì ó léwu ó burú sùn don't go there because ó léwu. àpọ́lé tí wà ní ìrẹ́bà lára ń gbé nínú mi dùn wàrà mi yá gẹ́gẹ́ wọ́n tẹ́wọ́ bẹ́ẹ̀ ní Suleiman náà ní tirẹ̀ torí pé ó ti pẹ́ gan wọn rí mi ní tirẹ̀ Suleiman náà ní Ìbátúndé ìgbà tó ń gbé níbi tó ní káwá kọrin bàbá gbére wá lórí sí ìrísí ní tirẹ̀ bàbá làdé gba ipò yìí wọn á jẹ́ pa ìkọ́ tí ẹsẹ̀ Suleiman náà nígbà kan lórí aago kò mọ págó tí ìjà wọ́n ní àtàwẹ́wẹ́ wo gbọ̀dọ̀ wá ṣeré fún kòmọ Kazeem ọ̀fẹ́ ló wà náà ọ̀rọ̀ lẹ́yìn gbogbo Mr. Giwa Adélabúta Pàlárí Káyọ̀dé school boy bàtàwẹ́ yóò dájọ́ pápáṣẹ́ ò lè bá lókè so ó jagun débẹ̀ ni ìwọ́dá táwẹ́wẹ́ àìmọ̀dé clinch torí bo ní tẹ̀lẹ́rùn ohun tó lọ́hún ṣe fẹ́ mi ṣẹ́wọ́dá wọn tó dẹ̀ clinch àìnìtẹ́lọ́rùn ló ṣe wọ́n tí ò jẹ́ gbọ́ngbọ́n bí kóhun gbogbo kó máa jẹ́ ti tàwọn nìkan kò dẹ̀ pọ́sibù tó rárá gan ọgbẹ́ níwá láì kìí ṣe gbére gbogbo èèyàn ló mọ̀ yẹn. ọmọ ẹ̀yin tó ní gbogbo ìwúdé ṣe bí rọrùn ni ìrọ̀rùn ló ní bá dé torí ohun abínibí ó yàtọ̀ sábìlìtì ìyẹn ló ṣe mú rege mi ò ṣòfò kìkì ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ o bí o ṣe àwárò torí kan ló ṣòro gbomi àyànmọ́ orin kíkọ ní mo yàn yàtọ̀ ó yá ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ Suleiman ọ̀nà àdìyẹ bàbá olóòrùn ẹ̀lú lọ. ẹjọ́ ni wọ́n gbogbo ni wọ́n torí pé gbogbo ẹni yọkùn kọ́ lóyò wàláyé gbogbo ẹni rẹ́rìn màmá kọ́ nínú ẹ̀dùn gbogbo ẹni yọkùn kọ́ lóyò gbogbo ẹni rẹ́rìn màmá kọ́ nínú ẹ̀dùn. Àtàwẹ́wẹ́ gbogbo ẹni yọkùn kọ́ lóyè wàláyé gbogbo ẹni rẹ́rìn màmá kọ́ nínú ẹ̀dùn gbogbo ẹni yọkùn kọ́ lóyè gbogbo ẹni rẹ́rìn màmá kọ́ nínú ẹ̀dùn. ọgbọ́n èmi nígbà èmi lágbọ́n lórí ṣẹ́ṣẹ́ ni èyí lọ́dún nígbà iná pé sórí àgbẹ̀bẹ̀. Jamiu ọba nígbà wúrà náà ní máa gbọ́ bí mo ṣe wí wọ́n mọ bí alálùbá àríkà mọ́ ọ̀pọ̀ wá gbogbo tí mo bá ń gbé
tó bá ti pàdé bí wọ́n á mọ̀ yé ó ti mọ̀ ní ilé ìwà bàbá jíde. ọ̀lẹ́ ọba sọ fún nínú Kùránì ọjọ́ ìwí ó ní ìwọ tó bá bá nìyẹn tó àlọ́ wọn bẹ́ tó o fẹ́ kọ́lé ń gbé ọjà tó o fẹ́ gbogbo nǹkan láyé ibi tó fẹ́ràn ọ̀dọ́ bìbí ibi tọ́lá ọba rẹ̀ náà mọ̀ wá mọ́ dé jáde ibi tọ́lá ọba tó fẹ́ràn mọ̀ wá mọ́ dé ìwọ tó bá ti fẹ́ yẹnu ọlọ́wọ́ bá ìyá máa ṣàṣà láti ìfànà mímú wá mọ̀ bí ojúṣe láàrún gbogbo tó bá ti fẹ́ ìrọ̀rùn ni ó máa dé jáde máa ṣàṣà láti lọ èyí ní sẹ́yìn ẹ̀kọ́ máa ṣe rárá mú. Èrè mi náà wẹ́wẹ́ àná mi ló ń jẹ́ bẹ́ẹ̀ bá ti torí pé ànàbì sílẹ̀ náà nà olówó ọlọ́lá ní sílẹ̀ ọba ní sílẹ̀ ànàbì sílẹ̀ ìwọ náà ó wá ní wọ́n ní àwọn ànábì dájú ọ̀rọ̀ tí yé náà àdáyọ̀ lọ́lá ọlọ́wọ́ pa lọ́lá ànàbì ní ojúṣe ńlá ẹ̀rọ bá bá wọn mọ̀ ọ̀jọ́ ẹ̀ka bí yóò mú ànàbì kọ́ ọ̀rẹ́ bọ́ni. Lórí sọ́sọ́ ni èyí bá fẹ́ ká mọ̀ ọ̀nà lórí sórí àjẹ́jẹ́. Ọmọ fólì àti wọn ní tókù di ẹ̀ka ẹ̀dọ́. Òní bá káyọ̀ bá wọn kọ́ ẹ̀. Ìṣòro bẹ́ẹ̀ ni tókù di ẹ̀ka ẹ̀dọ́. Òní bá káyọ̀ bá wọn rí. Èmi never post their failure on social media nítorí pé lábàbà ẹ̀sọ́ yegede wọ́n. Èmi never post their failure on social media nítorí pé ayé bàbá yẹ̀yẹ́ wọ́n. Ọlọ́ládé Jẹ́yìn Àdìo Mustapha ẹ̀fọ́ ẹ̀gbọ́n mi èyí tó dùn níbẹ̀ tí wọ́n jù sórí abẹ́rẹ́ ìwọ́ wá ń forí lálẹ́ pé láyé bí ohun tó bá gbà ṣáàlà fún un. Báàgì Ṣáàdúrù Babalọ́ládé ọkọ̀ àdìgẹ́ ọkùnrin ṣùgbọ́n àdìgẹ́ ẹ̀sẹ̀ ọgbà ọgbà èyí tó dùn níbẹ̀ tí wọ́n jù sórí abẹ́rẹ́ ìwọ́ wá ń forí lálẹ́ pé láyé bí ohun tó bá gbà ṣáàlà fún un. Ìdí pé má tẹ̀ lẹ́nu kàkà kó tẹ̀ lẹ́nu ìpá mọ́ sọ̀rọ̀ ẹ̀. Má tẹ̀ lẹ́nu kàkà kó tẹ̀ lẹ́nu ìpá mọ́ sọ̀rọ̀ ẹ̀. Àgbẹ̀bọ̀ má tẹ̀ lẹ́nu kàkà kó tẹ̀ lẹ́nu ìpá mọ́ sọ̀rọ̀ ẹ̀. Má tẹ̀ lẹ́nu kàkà kó tẹ̀ lẹ́nu ìpá mọ́ sọ̀rọ̀ ẹ̀. Mọ̀nì àtẹlẹwé ní ìtẹ̀yàn jẹ ṣèkúndò tó ti máa lò lọ́sẹ̀. Gbogbo làkàkà wá lórí àtijọ́ tí mo kò máa nígbà sí pàbó. Bàbá jọjọ rírí lẹ́yìn ìgbà láti ṣiṣẹ́ ní kọ́lọ̀ pín wá lóòrò. Àtẹlẹwé ní ìtẹ̀yàn jẹ ṣòmúdò tó ti máa lò lọ́sẹ̀.
gbogbo tirẹ̀ ẹnu ọpẹ́ àwa o ó má kọ́ ẹ̀. Ṣùgbọ́n ẹnu ọpẹ́ àwa o ó má kọ́ ẹ̀. Ṣùgbọ́n káwa lẹ́nu ọpẹ́ àmì káwa lẹ́nu ọpẹ́ àmì ká máa lọ́pẹ́ jẹ́ lójoojúmọ́ káwa bá ń yí inú ọpẹ́ àyè omi súnmọ́ bàbá olóyè kò sí ohun tó burú bẹ́ẹ̀ ọ̀pọ̀ ni ó pè àwẹ̀. Ọmọ báyìí ẹgbẹ́ bá ti yẹ báyìí ẹgbẹ́ bá ti yẹ. Bàbá gbọ́dọ̀ abúlé báyìí ọpẹ́ bá ti yọ ọgbọ́n báyìí ọpẹ́ bá ti yọ báyìí ọpẹ́ bá ti yọ báyìí ọpẹ́ bá ti yọ ẹrú dúpẹ́ fàdáwò rẹ báyìí ọpẹ́ bá ti yọ. Báyìí ọpẹ́ bá ti yọ 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 ẹrú dúpẹ́ fàdáwò rẹ báyìí ọpẹ́ bá ti yọ. Àbàláyì ẹjọ́ ká dúpẹ́ fún lọ bàbá tí òun bá ṣe mọ́tò lójú ọ̀nà tí kọ́ lù. Bó ṣe rántí èmi bó ṣe rántí lọ bàbá rẹ̀ ní ìgbélé lọ́wọ́ rántí o. Ẹbí lẹ́rẹ̀ẹ́ ló lè wọ́n síbi yó tó sọ lójoojúmọ́ tó fi lè o. Ọ̀rẹ́ bá ṣe bẹ́ẹ̀ máa lọ o. Ọlọ́run ló ní orí bẹ̀ súnlé mọ́ ọ̀nà àdìyó bàbá olóyè mi rán.
ìtura tá a bá gbé wọn léyìn tá a bá gbé wọn léyìn tá a bá gbé fi ẹ̀jẹ̀ wa jẹ àrẹ̀mú tá a bá gbé wọn léyìn tá a bá gbé fi ẹ̀jẹ̀ jẹ wọ́n máa sọ pé wọ́n lọ́hùn lómi yanrí. Bàbá Túndé wọ́n ní kí lọ́hùn Túndé yóò àbúkọ ọlọ́run lórí èèyàn mi agbára olórí owó kó sílé ìgbọ́nà bàbá tí ó wọ́n ní. wọ́n ṣe máa ń ṣe dáadáa ṣòrojú ẹ̀jọ̀ mọ̀nìmọ̀nì tí mo bàbá olórí wẹ́wẹ́ ìgbọ́nà bàjẹ́ akílẹ̀ sílé ìgbọ́nà oṣù mọ̀nìmọ̀nì ọ̀rẹ́ ogún ọdún wọ́n yàtọ̀ sóṣù mẹ́fà. Bóyá bá tún parí ìjà mọ́bíjà àgbàdì káàmù kó o ṣe ìṣíní. Ṣùgbọ́n èyí ayé aláwọ̀ àdúgbò a máa bínú síra wa. Ìjà ayé ni a máa wáyé. Bóyá bá bá fọ́ndọ́sítọ́ọ̀mù ìgbẹ́nu àgbélé. Mùsùlùmí òdodo oòrùn ògbọ́dọ̀. Káàdì ìdúgbò ẹ̀ lára, káàdì ẹ̀sìn ìmọ̀ náà kọ́ ọ̀nìkọrin. Orí ọ̀lọ́run ètò. Ṣọ́bọ́ ó ní kí káwọn kí ìjà ìdí. Gbàjímọ̀ fún ọ̀pọ̀ wá. Mo ti rà tó bá gbọ́ nílé pé wà náà wà lòdò. Ẹ̀yin àgbàgbà ẹ̀gbọ́n kan bá lẹ̀. Gbàjú olúmọ́bọ́, ẹ bá gbọ́ nílé, ẹ wà náà wà lóde, ẹ̀yà àgbàgbà ẹ gbọ́gbọ́ bá lẹ̀. Wàláì, àrẹ̀mọ́dé, ibikíbi tí wọ́n gbọ́ wọ̀ wá o, ilẹ̀ yálà ni wà lóde. Àròjọ wàláì lóní o. Àwọn fòrò wà lára wọn. Bẹ̀bá gbọ́ Ṣakí àríṣe. Ọ̀rọ̀ ti níyanjú. Alábí Ṣakiru. Ó ti yéra wa. Ìkan náà ni wá. Kò sí wà tẹ́lẹ̀ misunderstanding ló wáyé. Akílẹ̀ sí òun náà ní Bàtúndé àti Mọ̀mí àti Sùrùtù. Kò kì í ṣe wọ́n. Misunderstanding ni ọ̀rọ̀ wá ti wáyé ra wa. Akílẹ̀ sí òun náà fẹ́ sọ. Gàjí ojú onítì ẹ Gàjí onípákó owó lọ́wọ́ onípákó òkè up Lagos state ọmọ ayé bá dé àbí aláwùsá àìsíìdì Afẹ́nifẹ́re connection gbogbo onípákó àwọn ọmọ ayé bá dé òní ọ̀gá ẹjọ́ Gàjímọ̀ sí fàwọn tó yẹ ọlọ́wọ́ bá eléyìí ó kò sí wá pé ní ilé ni onílónìí àlàyé wa mọ̀ lára ẹ̀yin náà ara ká sọ fún yín nígbà tó bá ilé ìlọ́wọ́ sinimá ọ̀nà àdìyó òṣèjẹ́ gbàdé onílé yìí balógun tó di onílé yìí ti rí aláṣẹ lẹ́tírán hotel number 1 Adéní street ìtìrẹ́ Mùṣín níbẹ̀ lára ìta ti ṣeré aláṣẹlẹ́ṣẹ́ Ọbátìmí Rafiu Jamiu Agnes the CEO Redcam Hotel CEO Aspade Water
CEO Matchmanik Store CEO Matchmanik Store Agency Orale Tale Ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀kẹ́ Baba Martin Baba Malik Baba Manan Baba Kábíyèsí ìgbà ẹni mo ṣe Kábíyèsí àbájáde nínú ní ìṣẹ̀lẹ̀ àpòdúkú yìí Baba onítìrọ̀ ọ̀fẹ́rẹ́ ọmọ olùkọ́ ìwádìí Baba Kàsímọ̀ ní àrẹ̀mọ́ àdé ní ìgbà ẹni mo ṣe àrẹ̀mọ́ àdé onye ọmọ onítìrọ̀ ọ̀fẹ́rẹ́ ọmọ onímọ̀ ṣe àdínà ọmọ òwòye sẹ́sẹ́ nìbọ̀ ọmọ onímọ̀ ṣe àmọ́dé orí ọmọ ọgbọ́n onímọ̀ ṣe àdínà onímọ̀ ṣe àmọ́dé orí president àtàwọn vasco ọkọ̀ ẹ̀yà Martin ìyàrìmọ́ adé àrẹ̀mọ́ màyìnà àyìnlá àìsàn ànábì tiwa àyìnlá àdó ní àìsàn ni ó bóyá ìbaraba àgàràwò ìgbà ọkọ ìgbà àgbà ìgbà ọkọ ìgbà àgbà wọn bókè lórí òkè òjé òkè omi òkè òjé òkè omi ojoojúmọ́ ayé òkè ńbẹ́lákọ̀ 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 òkè ló borí wọn ó borí wọn láti fún àláwọ̀ wàláyé ṣébó lára yìí ìtìrẹ̀ náà gbórí àti àwọn dání ìtìrẹ̀ ìfẹ̀sẹ̀ ilé náírà pápá ilé náírà gbàgbé ó ṣe máa jẹ́ ní ilé ìgbàgbà tó mọ́ tìlù ó dábì lójú lákòókò lọ nígbó ní òlera ní òlera kì í ṣe olúbo kì í ṣe olúbo lórí àdàkù nínú àbàtà bẹ́ẹ̀ lórí o bẹ́ẹ̀ lórí o ìtura ti wá àgbà lórí ṣọpọṣọ bẹ́ẹ̀ lórí o bẹ́ẹ̀ lórí àrò ìtura ti wá àgbà lórí ṣọpọṣọ àròsíà àkọsítú dẹta gbogbo ìtura ìjà olówó kí àwọn bá jà ọ ìrètí lórí ìjìnlẹ̀ ọmọdé ẹ adó ọ̀rẹ́ ìgbà àwọn méjèèjì ló kọ́lé o adó olórí ìgbà àwọn méjèèjì ló kọ́lé o. Bóyá sí jù níbo dúró níbo wúre ṣojú bàtà níbo bẹ̀rẹ̀ níbo wúre àrò níbo lóṣù níbo wúre níbo bẹ̀rẹ̀ níbo wúre ìwé ní àṣà ìgbà àtòkò àtòkò àrè àtòkò àrè ìkànnì ẹ̀sẹ̀ ètò náà ṣojú bàtà ọkọ̀ bẹ̀bẹ̀ òye olùfà bẹ̀bẹ̀ Kábíyèsí ògún ní ìlú náà onítìwá ìfẹ́rẹ́ ọmọ pẹlẹbẹ ìṣà èèyàn babaláwo ní kẹsàn ọkọ̀ bẹ̀bẹ̀ ògbẹ̀ yìí olùfà bẹ̀bẹ̀ ògún ní àdèjé àwọn ọmọ olóde èkó mo fà bẹ̀bẹ̀ ògbẹ̀ yìí. Bàbá tó bí yìí wípé òde ire òde ire. Àsìkò tó bá gbàdé, eku á máa jó bí eku, ẹyẹ á máa jó bí ẹyẹ, ọmọ ìyá máa fọwọ́ bí ẹgbẹ́ èèyàn. Aboyè ilé ẹni tìbìtìrì, àgbàtọ̀ wà lábọ̀sùn, wọ́n á fi bọ́ wọn lára lásìkò yìí. Bàtà tó bá bá wọ̀, ọba ni, àrò ẹrú ọba, ọba ni. Olùkọ́ni ọba, bọ́bá bọ́ pàṣẹ
wá sílé ẹ lásán tọ́bọ́lọ́dà pè é tó bá rẹ̀ pa àṣẹ síbi dọ́kà ó dá náà ẹ̀díjà ìjọba ìyá ń pẹ́ ó yẹ tàbátì àdá báwọn tó bá wáyé. Ọmọ sí ti dọ́tà ní ìgbòho wọn. Oyè fẹ́. Oyè prince Amọ́ba Àkọ́tún. Ó fẹ́. Ó fẹ́. Ó dúró. Oyè ìgbòho kìlọ̀. Àrò bàbá fúnra. Owó bàbá kọ́ni sọ́nà. Ó ṣe kìíní yẹn fún mi. Amadi olówó, Yorùbá amadi olówó, ìṣàlùkò máa ń hàn mọ́ bọ̀. Ẹyẹ àgàràwé gbogbo bàbá tí àdá bá wọn tó bá wọn wájú. Mo bá láti jẹ́ ìyá lòrò, ó ní ìkárí, ó ní nǹkan fi ṣe, ìdààmú àdúgbò, ìdààmú tó ní lọ́gbọ́n, àbúrò ní ọmọ mi ní, ọkùnrin aláìnípa ìrìnà àgbà ti dé. Ojú wọn tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ iṣẹ́ tuntun, èmi ni màá sí ni, bákí lọ sí ọmọ náà, ó yẹ̀tì, ó ṣètì, àjọṣe alákọ̀ọ́kọ́, ó ní wọ́n ṣe sí i, àwọn bá ṣe máa ṣe lóyìn, ó máa yàtọ̀ sí i lọ́la ọ̀lọ́run, bàbá ti dé. Mo fojú kan ìdààmú àdúgbò tó dé àkáǹtì wọn. Èèyàn mi ní wọ́n kò kú yà ó. Èèyàn kí ìlú bàbá dùn nílò. Èèyàn yàgòló. Èèyàn tuntun ṣe sí níbẹ̀. Èèyàn tó dé ìdààmú àdúgbò tó dé àkáǹtì wọn. Ebi tó wò yìí, etí ọ̀tún àtòsí wọ́n ti pa pa. Àmọ́ ìyẹn ò dá mi dúró pé débi máa dé débi tí máa dé. Mo débi tí mo fẹ́ dé. Àwọn tó bá di ilé ẹtì lànà. Torí pé kò ní ilé eléré, mo pẹ́ débi tí mo fi fẹ́ ṣeré, ó gbé pàtí lómi pọ̀. Àwọn lónìí kọ́. Ìròyìn ni wọ́n ibi tí mo bá kàn kúrò sí lásán tó ìdájíyàn wọ́n lè jọrọ̀. Ẹni tó lò pa kọ́lá ò pa ìlú máa pa ìṣẹ́ ló máa pa ebi ló máa pa ìṣẹ́ òní pa wá. Tó o bá fẹ́ bí ìṣẹ́ pa oyè lórí ọmọ sọ pé ìṣẹ́ òní pa ní òṣàṣẹ́ ìṣẹ́ má gbọ́dọ̀ ní orí burúkú má gbọ́dọ̀ ní orí ire ni mo dá túndé oyè tó rí ẹmu orí ló lè ṣe orí ni olórí ẹ̀dọ́ àríjù bẹ́ẹ̀ lọ. Ìdààmú àdúgbò ọjà fún àwọn afún ìwọ́n tó ní ọmọ òwò tí wọ́n ti ṣe lọ́wọ́ báyìí. Torí nǹkan tí mò ń ṣe tún ní oyè ọ̀rọ̀ àgbà ní tí ò bá ṣe láàárọ̀ a ṣe lọ́dún ayé túndé a ṣe ní ọ̀nà kì í ṣe páàkó.
èyí tó bá fara balẹ̀ lárí mú igi mú dé jìnnà sórí àmọ́ tó ní bá fara balẹ̀ lárí mú túnde jọ gbogbo ní wọn ní wọn tún dé torí pé ibi tó ṣe ń lọ ó jì í gan jọ lórí ọ̀nà wọn bá túnde bá lọ bẹ́ẹ̀ wọ́n ní báyọ̀ rẹ jẹ́ àdáṣe wọ́n ní báyọ̀ rẹ jẹ́ o túnde wọ́n ní báyọ̀ rẹ jẹ́ àdáṣe wọ́n ní báyọ̀ rẹ jẹ́ o àwọn ọmọ tẹni jẹ́ àwọn nínú bí wọ́n má bá tiẹ̀ jẹ́ túnde wọ́n ní báyọ̀ rẹ jẹ́ o ṣé bẹ́ẹ̀ mọ̀ pọ́nmọ́ ní màmá ni wọ́n ní báyọ̀ rẹ jẹ́ wọ́n ní báyọ̀ rẹ jẹ́ owó kamariam owó ọmọ ìdèrè bàbá méjì ṣẹlẹ̀ mọ pamọ́ ní màmá ní wọn ní bàbá bóyá òun gbogbo ní ìdààmú wà àdúgbò túnde àdáǹsì wọn. Ọmọ tó ń ṣe ṣeré wọ́n bá pè wọ́n bá jáde títí wọ́n bá jáde ṣéṣì. Àmọ́ èmi ni pé kíni àdáńtì olórí ọ̀dọ́ tí ó pèbè jẹ́ ó sàgbé àwọn náà fún àwọn náà fún àwọn náà fún. Àbẹ̀ òdòdó sì máa ń wò wọ́n bá dáńsì. Túndé orí ìwé kò ní burú. Ó yẹ kí kò ní ádámù tuntun. Òun gbọ́dọ̀ ní ìdààmú wà. Ẹ ti jọ bàbá Túndé ọ̀rọ̀ dáńsì. Ọ́fíṣà odúró rẹ̀ ìmọ̀lẹ̀ gbogbo sọ́ọ̀sì odúró rẹ̀ àwọn bàbá Kyari ẹjọ̀ ní ọ̀hún ẹ̀rọ aṣọ òkòtò yẹ ara ìgbà tí méjì ṣe lónìí. Tí ọba dà bàbá Kyari wà ní problem olówó ọmọ ọba kìí ní loyalty ojú omi tí èyí tó ṣe ìfẹ́ fún múrí ẹ̀ka múrí fún. Ìyẹn náà kò ní loyalty ọmọ ìyá mi ó máa jẹ náà lọ́ba ní ọba ẹ̀yọ́ owó ògbà ìgbésà omi ọba ọba Kyari ọ̀gá ọ̀dọ̀ sí ilé ó máa dún ìṣòro lọ́wọ́lọ́wọ́ ọlọ́run á yọ ìyẹn ní loyalty ọmọ ìyá mi abá ẹ̀jẹ̀ abá ẹ̀mú tí nǹkan bá yí láti wà ní lẹ́yìn tó bá ní máa rí ẹ pẹ̀lú Túndé ilé bóyá àwọn ọ̀rẹ́ mi orúkọ wọn àwọn ọ̀rẹ́ mi bóyá àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́.
ìdìbò ìlú ọdún ọdún sí ọyá ìdààmú àdúgbò Babátúndé Àdámsì Babátúndé Àdámsì. Babátúndé Àdámsì. Ọmọ òdèrè. Ọmọ Jìbáwù ọbẹ̀. Ọmọ Jìbáwù gbé sọ́ọ̀dì. Àwọn olùsọ̀rọ̀ àṣẹ ní aṣọ ìlú ọ̀tẹ̀ ní gbọ́gbọ́ ìmọ̀lẹ́ ní ṣé ìmọ̀ náà tipẹ́tipẹ́ ẹgbẹ́ oníwà àṣáájú ní sọ̀rọ̀ àṣẹ. ẹyẹ gbọ́mọ bẹ táyì ṣètò rẹ̀ ọ̀ṣẹ́ ọmọ ìlú àwọn ọmọ ìlú mùtúwà àkọ́rọ́ àwọn ọmọ ìlú onímùsùn àdínà onímùsùn àdínà àwọn ọmọ ìlú ṣẹ́ṣẹ́ nìbọn. Sori ìtura òwe méjì ó sí náà ní ìdámẹ́sẹ̀ máa ń sọ wọ́n ní tìrẹ́ ìlú sí àti tìrẹ́ àti mọ́sí ìkọ́ náà ní àti ìjọsà ẹ̀fẹ́ tàbí mọ́sí ní gbogbo bí ọ̀dọ́ ló ní orí fún ẹ̀ yóò máa fi rẹ́ àgbà tí ìjọ máa ń sí. Ìyá lọ́rọ̀ wájú ọmọ mọ́jọ́ rẹ̀ wọ́n jẹ́ ìgbókò àmọ́tò ní láàrin. Bóyá ẹ̀kọ́ ní ẹ̀ ẹjẹ́ bá mi lùlù náà sí. Bóyá mo fojú kan ìdààmú àdúgbò Babátúndé Àdámsì. Munju TV, showcasing African entertainment. Munju TV, showcasing African entertainment.